ní ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún 1833 ni a bí ọmọkùnrin làǹtìlanti kan sínú ìdílé kan ní ìlú Stockholm lórílẹ̀‐èdè Sweden léyìí tó padà wá di gbajúgbajà oníhùmọ̀ tólóyìnbó ń pè ní inventor onímọ̀ sáyẹ́ǹsì àti olókoòwò. Bàbá ọmọdékùnrin yìí jẹ́ onímọ̀ ẹ̀rọ àti oníhùmọ̀ eléyìí tó máa ń kọ́ ilé àti àfáà. Ìgbà tí ọmọkùnrin yìí bẹ̀rẹ̀ sí ní lọlé ẹ̀kọ́ ló di pé ó kúndùn literature, physics àti chemistry. Wọ́n ní ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà ní jọ àti pé ọmọ ní bá pẹ̀lẹ́ yá ẹ̀ kò ṣe àṣọdá. Ni bàbá ẹ̀ bá sọ lókò fẹ̀rẹ̀ lọ sí ilẹ̀ òkèèrè láti lọ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ chemical eléyìí tí a mọ̀ sí chemical engineering látàrí pé ó kórìíra oríkì ìyẹn poetry eléyìí tí ọmọ yìí ti ń fi ìfẹ́ hàn. Ìlú Paris ni ọmọdékùnrin ti ṣiṣẹ́ ní ìyàrá àdàkọ́ńkọ́ ìyẹn laboratory ti ọ̀jọ̀gbọ́n T.J. Pelouse eléyìí tó jẹ́ gbajúgbajà tí a bá ń sọ nípa chemistry. Ibẹ̀ ló ti wá ṣe alábàápàdé ọmọkùnrin kan eléyìí tí orúkọ ẹ̀ ń jẹ́ Ascanio Sobrero. Lẹ́yìn ọdún mẹ́ta òun ni Ascanio Sobrero ló bá pilẹ̀ nǹkan adúgbàmù olómi kan eléyìí tí wọ́n ń pè ní nitroglycerin. Níbẹ̀ ni ọmọdékùnrin ti nífẹ̀ẹ́ sí nitroglycerin àti bí a ti ń lò ó láti fi kọ́lé. Ìgbà tó di pé ó parí ẹ̀kọ́ ẹ̀ ló padà sí. Ní nǹkan bí ọdún 1863 ni ọmọdékùnrin bá gbájúmọ́ àgbékalẹ̀ nitroglycerin gẹ́gẹ́ bí ohun àdúgbàmù. Àmọ́ ibi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò ẹ̀ ló ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fi mọ́ àbúrò ọmọdékùnrin fúnra ẹ̀. Ní ìjọba bá pinnu láti gbẹ́sẹ̀ lé àyẹ̀wò kínní yìí láàrin ìlú láti lè dènà ṣíṣekú pa àwọn èèyàn. Ṣé wọ́n ní ẹni tó máa jẹ inú àpáta kò ní wẹnu àké? Ni ọmọdékùnrin yìí bá kó gbá àtàgbé ẹ̀ ó di etí adágún odò Màlárín ló bá ń ṣe kinní yìí lọ́pọ̀lọpọ̀ láì dóònà pẹnu. Ìgbà tó di ọdún 1866 bá ṣe kinní kan jáde eléyìí tó ń pè ní dynamite. Òun ni wọ́n dẹ̀ ń lò láti fi kọ́lé àti láti fi fọ́ àpáta túútú. Bó ṣe di pé ó di olówó tabua rèé tó wá kọ́ iléeṣẹ́ káàkiri àwọn orílẹ̀-èdè bíi Faransé, Ìtàló, Sweden, Germany àti Scotland. Àmọ́ bọ́mọkùnrin yìí ṣe lówó tó lókìkí tó lọ́lá tó kò níyàwó débi pé yóò bímọ. Ta wá ni à ń perí látàárọ̀? Orúkọ ẹ̀ ní Alfred Nobel. Ìgbà tó di ọjọ́ kẹwàá oṣù kejìlá ọdún 1896 ni Alfred Nobel ló bá jáde láyé. Àmọ́ nínú májẹ̀mú àti ìwé ìpín ogún ẹ̀ ló ti sọ pé kí ọ̀pọ̀ nínú dúkìá òun ló di fífi fún àwọn eléyìí tí wọ́n ti ṣiṣẹ́ tí wọ́n sì tún tayọ tí a bá ń sọ nípa literature, àlàáfíà, physics, chemistry tó fi mọ́ ìṣègùn òyìnbó. Ohun tó ṣe yìí kò tẹ́ àwọn mọ̀lẹ́bí ẹ̀ àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́rùn léyìí tó mú wọn kí wọ́n gba ilé ẹjọ́ lọ. Àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ wọ́n padà fi ọwọ́ wọ́nú wọ́n sì gbà kí wọ́n ṣe é gẹ́gẹ́ bó ti fẹ́. Ọdún 1901 ni wọ́n kọ́kọ́ pín Nobel Prize ní physics, chemistry, ìṣègùn òyìnbó àti literature ní ìlú Stockholm lórílẹ̀‐èdè Sweden. Nígbà tí wọ́n pín ti àlàáfíà ìyẹn Peace Prize ní ìlú Christiania eléyìí tí a mọ̀ sí Oslo báyìí ní orílẹ̀‐èdè. Ó sì máa ń wáyé ní ọdọọdún. Kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. Kò ní jù báyìí lọ lórí ètò Onígbàkanrí fún tọ̀sẹ̀ yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin tẹ́ gbọ́ wá. Ẹ já pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a máa sọ nípa ìtàn míì. Ó dàbọ̀.